lé ẹni tá ní ní bíbáyìí gbajúmọ̀ ní ìlú mọ̀ọ́ká ni obìnrin arẹwà adúmáradán eyín fún jọ̀wọ́ ẹlẹ́yinjú ẹgẹ́ tí gbogbo ìlú mọ̀ sí Arugba ẹ káàbọ̀ mà. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Báyìí o. Dáadáa ẹ káàbọ̀ sórí ètò Masoyinbo ní ìlú Èkó. Inú mi dùn gidi gan láti wà níbí báyìí. Ṣé ẹ lè sọ èròǹgbà yín nípa ètò yìí? Erongba mi dáadáa ni torí àṣà wa ò gbúdọ̀ parun. Gẹ́gẹ́ bí orin tó máa ń kọ lórí ètò Masoyinbo, àṣà yìí kò gbọ́dọ̀ parun. Èdè yìí kò gbọ́dọ̀ parun, so kò gbọ́dọ̀ parun. Torí tá bá wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ sí yìí, ọ̀pọ̀lọpọ̀ òbí á sọ Yorùbá sí ọmọ mọ́, àti wípé àwa gan fúnra wa ìwọ̀nba la gbọ́ èdè ara wa mọ̀ tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Kò sí ká lọ sí lóyìnbó, àwọn aráàlú òyìnbó lè máa sọ èdè ẹlòmíì, èdè tí wọ́n náà sọ. A gbọ́dọ̀ fi èdè tiwa sílẹ̀ ká máa sọ èdè elédè. Ẹ ṣé gan ni. Ṣọmọ Yorùbá ni? Ọmọ Yorùbá ni mi, Bukola Awoyemi Arugba. Ṣé ẹ lè bá wa pa òwe méjì ní Yorùbá? Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ. Tàgbàlagbà ọwọ́ kè. Àgbà kì í wà lọ́jà. Kórí ọmọ tuntun owó. Ẹ ṣé púpọ̀ ẹ káàbọ̀. Ṣé ẹ lè bá wa sọ fáwọn èèyàn kan máa wo Ọpẹ́ David Studios lórí YouTube àti gbogbo? Ẹ káalẹ́ gbogbo èèyàn, ẹ jọ̀ọ́ ẹ máa wo Ọpẹ́yẹmí David. Ẹ máa wo Ọpẹ́ David ní gbogbo ìgbà. Ẹ má yí aago sẹ́yìn. Ibẹ̀ ni.